àjọ tó o bá dá lóko ààrẹ bí sá ó gẹ fìlà gẹrẹgẹ níwájú ẹgbẹ́ wa ó lọ wé gèlè jágó níwájú ẹgbẹ́ wa. Àjọ téèyàn bá dá náà ló máa kú. Ohun tó o bá ṣe lónìí òun làbọ̀ á bá, òun lọmọ aráyé máa sọ bó bá dọ̀la. Ìdí tá a fi ń pe gbogbo ẹ̀yin karambání, ẹ̀yin tó yẹ kẹ́ ẹ bọ́ sípò, kẹ́ ẹ jà fún òmìnira orílẹ̀-èdè Yorùbá rèé. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ jà fún, tẹ́ ẹ wá lórúkọ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tá a fi ń dìbò fún yín tẹ́ ẹ ń dépò. Ẹ máa rántí wípé orúkọ Awólọ́wọ̀ máa tẹ̀síwájú, tìyín ó sì parun, àní rí nǹkan kan àkọọ́lẹ̀ fún yín mọ́. Àmọ́ lónìí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàmúlọ́mọ tó ń sọ. Ẹ gbọ́, bàbá Dámẹ̀ tó ti ṣàṣeyọrí míì láwọn agbègbè wo, ẹ bọ́ bí, ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá wo fídíò. Ẹ wá farabalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi pé fídíò yìí. Ẹ wò ó, mi ò ní gbà yín lásìkò. Àmọ́ ibi tá a lọ òjì, ibi tá a ń lọ ibi tá a ń yà òun náà lọ́pọ̀ jù. Lónìí máa fi hàn yín, ẹ máa gbọ́ nǹkan tí àwọn àgbààgbà Yorùbá tí wọ́n jáde tán, àwọn ọ̀mọ̀wé tí wọ́n jáde tán, tí wọ́n sọ pé tí wọ́n bá ń sọ nípa àwọn ajìjàgbara nílẹ̀ Yorùbá, ọ̀gá ni káà, ọ̀gá ni èrègé jẹ́ ní káà ẹnu. Kò sẹ́ni tó fẹ́ fi wé olóyè Sunday Adéyẹmọ. Mo rí fídíò yẹn lórí àmì pé látẹnu tiyín wọ́n ní bẹ́ẹ̀ ni ní kílẹ̀ rò débẹ̀ wọ́n bá pẹ́pẹ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́nu wọn. Bẹ́ẹ̀ ni ó ń bẹ́ẹ̀lẹ̀ digbidigbi. Àmọ́ kẹ́ ẹ tó lọ wo fídíò yìí, ìròyìn eléyìí náà yóò tún ṣọ́ọ̀kì yín. Ẹ gbọ́ kí ló máa mú kó ṣọ́ọ̀kì yín òun rèé. Jìnnìjìnnì bo àwọn ará Kwara, Òkè Ọdẹ, Baba Ńlá, Ọ̀tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí àwọn Fúlàní tí mọ́tò Dangote tó lu àwọn Fúlàní wọlé fún INEC registration nílùú Kwara. Ẹ ṣe hà ọṣọ́ọ̀kì yín, ẹ má jẹ́ ọṣọ́ọ̀kì yín. Bó ṣe ṣọ́ọ̀kì èmi náà rèé, àmọ́ mo ṣe kí ni, mo mú àsọ́fà mi, mo de guide, mo guide gan, mo ní láti guide ara mi pé nírú eléyìí tá à ń sọ yìí, ṣé bẹ́ẹ̀ ló yẹ kí ìjọba kan lórí láyà ó tún sọ pé tí àwọn ìjọba fúnra wọn sọ pé àwọn mọ̀ pé Fúlàní ló ń ṣiṣẹ́ à ń pànìyàn, à ń jínigbé, tó tún yẹ pé àwọn ni wọ́n tún lọ́ọ́ fi mọ́tò kó àwọn tí wọ́n kó wáyé, kì í ṣe àwọn tó ń gbé bẹ̀ tẹ́lẹ̀ o, àwọn míì ni wọ́n kó wálé allegedly wípé kí wọ́n wá fowókọ́ọ́lẹ̀ fún ètò ìdìbò tó ń bọ̀. Òun rèé, ẹ farabalẹ̀, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Tension in Kwara as truckload of Fulani herders arrive for INEC. Òun rèé, ẹ wò dáadáa. Ẹ má rò pé bóyá n kò mọ ohun mò ń ṣe o, àbí pé kí lárákùnrin yìí sọ yìí, ìdodo ọ̀rọ̀ ni ó ń bẹ nínú ìwé ìròyìn. Ẹ gbọ́ o, report from remote community in Kwara State, Karama and Baruten local government area has sparkled alarm as residents claim that truckload of Fulani herders from various parts of Nigeria and possibly beyond are being brought to INEC registration center for voters enrollment. Ẹ gbọ́, wọ́n lọ kó Fúlàní wá Yorùbá. Tó bá ń gbọ́ o ti wọ̀ o, ṣáà ti wọ̀ báyìí ṣá. Tí Kwara bá fi lè kó Fúlàní wọlé pé kí wọ́n wá ṣe registration, àwọn ìlú tí wọ́n ti dominate bí Èkó, bí Abẹ́òkúta, bí Ìbàdàn ń kọ́, tó sì jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n wọ irú àwọn ìlú yìí, ni wọ́n rù wọ́n wá bí bàbá ìṣúà. Kò wá ní pé à ń béèrè state of origin mọ́. Fúlàní wọlé o, allegedly bí wọ́n ṣe sọ wọ́n rèé. Look at the strike, the movement as massive and unprecedented, raising concern about the potential political manipulations and security risk in these border communities. Both Kalama and Baruta, predominantly Botano-speaking area, share a pound boundary with the Republic of Benin, making cross-border
movement difficult to monitor. Ẹgbẹ́ excuse torí pé ó wà ní àárín bọ́dà Benin wọ́n ló difficult ó lè díẹ̀ tíkọ́tíkọ́ kí wọ́n láti lè monitor. The Independent National Electoral Commission (INEC) recently commenced its nationwide continuous voter registration (CVR) exercise online. Pre-registration began on August 18, 2025, while person registration at local government offices and the destination center started August 25, 2025. The exercise is scheduled to run until August 30. Video footage showed in the Sahara report has already sparkled the widespread of reaction, with many expressing concern over the scale of the mobilizations. Ṣé bẹ́ẹ̀ ń gbọ́? Tí wọ́n bá ti lè nígbà tẹ́ ẹ gbọ́ yí pé bí wọ́n ṣe ń pa wọ́n lókè ọdẹ, tí wọ́n pa wọ́n ní Kwara, tí wọ́n pa wọ́n káàkiri bàbá ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Léyìí tí tẹ́ ti mọ̀ wípé tó ọ̀rọ̀ olóògbé Sani Abacha tó ní tí a bá pè nǹkan kan ní terrorist àbí àwọn kan ni wọ́n ń pààyàn tí wọ́n ń jà tí wọ́n ń ṣe burúkú tí wọ́n bá fi lè ṣe for the next 24 to 48 hours tíjọba tó wà lórí àlééfà ọba ti lè kápá ẹ̀ ó ti lọ́wọ́ ìjọba nìyẹn. Ẹ dákun ó ṣe gàté kò ṣe gàté yóò ṣe ṣẹ̀ṣẹ̀ méjèèjì gàtìgàtì báyìí. Ṣé kò ṣọ̀ṣẹ̀ méjèèjì gàtìgàtì ọmọ Yorùbá? Ó ṣe bẹ́ẹ̀ kí làwọn wí kí lẹ̀ ń sọ? Ẹ gbọ́ mi torí wípé àwọn èèyàn yìí nígbà tá a ní stéètì yìí kò rọrùn fún àwọn èèyàn láti rìn, kò sì sẹ́ni méjì tó ń ṣiṣẹ́ bí kò ṣe àwọn Fúlàní darandaran. Ẹ dákun kí ló fà á tí ìjọba ìlú yìí tó fún ajẹ́pá àwọn darandaran yìí náà ló tún wá kó pétò ẹ̀yin máa bọ̀ ẹ wá fòkọ́lẹ̀ láti dìbò fún wa. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn wa ìṣọ́kù ẹ bá ń pín ètò yẹn jó dọ́dọ̀ àwọn ọba yòókù, àwọn ọ̀rẹ́ Yorùbá yòókù tó kù kó tó di pé àwọn gọ́vùnà tiwọn náà ò ṣe tiwọn. Kí Ṣèyí Mákindé tìlú Ọ̀yọ́ kó tó ṣe tiẹ̀, kí bàbá oníjó Adémọ́lá Adélékè tó ṣe tiẹ̀ lọ́ṣun tó bá tẹ̀ ti rí jó àfi sùúrù. Káyé dá tiwa káwọn tó ṣe tiwọn, àwọn Àmọ̀tẹ́kùn tiwọn bí tá Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n gbé wá sọ́dọ̀ yìí. Ẹ wo fídíò ẹ wo bí tá Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ ẹ wá wàrà tí wọ́n dá. Èyí tó wà lẹ́kìtì tí ń jẹ́ kó tó ṣe tiẹ̀ Kábíọ́dún nípínlẹ̀ Ògùn kóhun tó dára tó wà nínú ẹ̀. Kí gbogbo àwọn gómìnà yìí Sanwó-Olú àwọn tó wà lẹ́kọ̀ọ́ gan fẹ́ lu àwa Yorùbá tá a wà bẹ́ẹ̀ lọ kó tó ṣèjọba tiẹ̀. Kí wọ́n tó lọ fi tírọ́ọ̀kì tó fi kó màálùú tí kó màálùú wọlé kó tó di pé yóò máa wọlé. Nígbà tó mo nílùú òráyè gba registration voters card tó jẹ́ ọmọ aráàlú Fúlàní Gàmbàrí ló ń gbà. Ẹ wá wàṣeyọrí, ẹ wá gbọ́ nǹkan tí bàbá wa Dele farotimi sọ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó fi gbógun ti gbogbo ẹ̀yin onísọkúsọ pàápàá irú àwọn bí èèyàn bíi Sowore. Ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Òun rèé mò ń bọ̀ ìbá ti dé ká máa tẹ̀síwájú. Ẹ má gbàgbé Prophet Táíwò Ṣólóyè bàbá orí òkè àṣẹ àtàgbàrà. Ẹ máa pe bàbá tó ti wà ń kalẹ̀ lórí òkè fún gbogbo ẹni tó bá ti ń pè wọ́n kí wọ́n sì máa fàdúrà jagun ayé fún wọn. Òun rèé ẹ̀ṣọ́ mò ń bọ̀. Ojú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ. Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun, ṣé ní Nàìjíríà ni, ṣé lórí iṣẹ́ ni, lórí ọmọ ni, ohun gbogbo lórí ìgbéyàwó ni, ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa.
kò sí tọ́lọ́run ò lè ṣe àbí tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀ òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló wá rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀ kájọ wọ ojú Olúwa kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 70 25 47 5427 lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ìyanu tí. Àkọlù àwọn ó ti ń wà lọ́jọ́ pípẹ́ tó yẹ pé Fúlàní adaran tó jẹ́ tiwa àkọlù àwọn àgbẹ̀ wa wọ́n dẹ̀ yanjú ẹ̀ láàrin ara wọn ní tùbínùbí ṣùgbọ́n ilé tí wàá yàtọ̀ kì í ṣe bíi ìtàná mọ́. Òun ló wú nǹkan tẹ́ ẹ rí tó ṣẹlẹ̀ pẹ̀lú Sunday Igboho. Gbogbo àwọ̀ òfìkì ìgànná tèdè gbogbo Ṣakí ọ̀pọ̀lọpọ̀ àdúgbò níbẹ̀ yẹn àwọn ìletò ó dibi táwọn èèyàn wa ò lè wọ̀ mọ́. Òun ló gbé Sunday Igboho dìde ńgbà tó ń dìde. Dídìde tó ń dìde tẹ bá rántí lásìkò yẹn ó pa àwọn nǹkan kan lẹ́nu mọ́ oríṣiríṣi ariwo ta lọ́tún lósì kò síbi tẹ́ ẹ rìn láwọn gbèríko wa tẹ́ ẹ di pé èèyàn ń pàdé Fúlàní agbénipa. Ó bẹ̀rẹ̀ nígbà tó dáàrin kan gbogbo ọwọ́ Èkìtì níbi tó ti bọ́dà Kogi ó dibi táwọn èèyàn ò lè rìn sí mọ́. Bàbá lẹ́gbẹ́ alágídí nulẹ̀ agídí láàní fúnra ara wa lálágídí ọ̀hún torí ibi tọ́rọ̀ dé ní ìsìn ẹ lè dúró dìjọba kó ṣe nǹkan kan fún yín wọn ò ní ṣe nǹkan kan. Ẹ má fẹjọ́ ọ̀kà sùn kà. Tí n bá sì ń pèjọba kì í ṣe àwọn tẹ lẹ́yìn tó ń yanra wọn sípò tán lẹ́yìn àwọn nìkan kọ́ ni mò ń sọ tọ́ba yín pàápàá ni mò ń sọ ti joyè torí wọ́n ti tà yín wọ́n ti dẹyọ kan. Ẹ̀yin fúnra ara yín lẹ́wàá yára yín lọ́pọlọ torí ẹ̀ lẹ́yìn kan tí ó gbà yín ẹ̀yin lẹ́gbàra yín fúnra ara yín lẹ́gbà ara yín ẹ wàá bẹ̀rẹ̀ sí ní pera yín jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ níletò déletò. Ní tí mo rá ń sọ fún yín jẹ́jẹ́ yìí iye pé mo fẹ́ dẹ́rù bà yín ìtójó òótọ́ ọbẹ̀ ni mò ń bá yín sọ. Ẹ pera yín níletò lẹ́lẹ́gbẹ́ ń jẹgbẹ́ ẹ tètè bẹ̀rẹ̀ sí ní múra sílẹ̀. Jẹ́rí gbogbo ohun tẹ́ ń wò tó ń dàbí tó wà lókèèrè ó ti ń súnmọ́lé ó ń bọ̀ ńlé ó sì ti wọlé tán. Ẹ káàbọ̀ padà gbogbo ọmọ Yorùbá. Ẹ gbọ́ nǹkan tí bàbá wa Dele sọ. Ọ̀rọ̀ tákú wárápá bá sọ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ará ọ̀run ló sọ. Ẹ gbọ́ ẹ ti yẹ kó ti yé yín kò ní ìdígbé yẹn ṣẹ̀ṣẹ̀ ń àtẹná sọ àńdókòó tẹ̀sí òsì. Ohun tó bá mú bàbá wa Dele ó sọ irú èèyàn tó lóye Sunday Adéyẹmọ sọ kí làwọn pè ta ni wọ́n ń pè ní kíní jẹ́ Ọmọyẹlé Sowore. Dele farotimi ò retí kó di president Nàìjíríà àmọ́ kí ló ti dáǹtì Ọmọyẹlé Sowore bí ó ṣe di ààrẹ orílẹ̀-èdè ní wákàtí. Èmi sì ti sọ fún ẹ tí ìbá àsọ jáde lẹ́nu èmi sọ pé téèyàn bá fẹ́ mú kàkà téèyàn ó fi múru Sowore tí wọ́n fi lọ ṣe pẹ́sidẹ́ǹtì wọ́n fi lọ mú kanú àwọn ọmọ ẹgbèrò. Ẹ má múnú àwọn ọ̀gá wọn tó kàwé díẹ̀ tàbí tí wọ́n lówó tí wọ́n lè ti jáde lọ lóyìnbó kí wọ́n bọ̀. Ẹ sá lọ múnú àwọn òwúrà àbí òrè ṣe ìyá ẹ mú kan kẹ́ fi ṣe pẹ́sidẹ́ǹtì wọ́n máa bẹ́tà Ọmọyẹlé Sowore gbẹ̀kọ́ mọ̀ ń lọ. Ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ tí ọba nídìí obìnrin kì í jẹ́ kó mọ́lú ó léde tó lóye Sunday Adéyẹmọ fi jáde rí kẹ́nikẹ́ni yẹn má yọṣù òtí ìdè sí. Ẹ má sọ pé bákan náà lẹ́rí irọ́ ẹ jura yín lọ ẹ rí bákan náà. Ọmọ Yorùbá ẹ̀rù sì bà mí gbà mo rí fídíò eléyìí tó kàn yìí àyà sì já mi kà pé mo là ń lọ gan pa àti ìṣayẹyẹ pé Àmọ̀tẹ́kùn corps mi rò pa àti ìṣayẹyẹ pé wọ́n tọdún 10 lórí tí wọ́n bẹ̀rẹ̀ rárá torí tí n bá gbàgbé mo sì rántí pé olóyè Akérédolú òun ló dá a lẹ̀ òun àti ọ̀rẹ́ ẹ̀ Ṣèyí ọmọ Mákindé náà Ṣèyí Mákindé ní ọdún kẹjọ ẹ̀ tí ń lò lọ́wọ́ lórí ẹ̀yìn wọ́n sì jọ bẹ̀rẹ̀ ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn Àmọ̀tẹ́kùn tá a dálẹ̀ nílẹ̀ Yorùbá ẹni agbójú okùn lé kò mọ̀ gbé ní àgbà
àwọn tá a bá wú fẹ́yìn ìrètí wọ́n mà ti fẹ̀gùn wọn wọ́ ẹni tá a ní ọ̀fẹ́ ni lójú ata ni wọ́n fi ẹnu. àwọn àmọ̀tẹ́kùn ni wọ́n ń gbàbọ̀dè fúnra Yorùbá tí wọ́n ń gba sálárì allegedly gbogbo fídíò ẹ̀ lẹ́ máa rí wò tí wọ́n ń gba sálárì lọ́wọ́ Fúlàní. òun rèé ẹ jẹ́ kúkú tú yín lẹ̀ kẹ́ ẹ wò lẹ́ẹ̀kan kí n tó padà dé bá padà dé ọ̀yá ìbá fún síbi òní. The image of the Corps. The affected officers have also been declared wanted to enable proper investigation into their activities. The state commander of the Corps, Dele, disclosed this while parading 4 suspected criminals at the command headquarters in Akure. According to Mr. Dele, preliminary findings revealed that the suspended officers were allegedly sponsored to malign and discredit the command on social media platforms. Meanwhile, 4 suspects were paraded for various offenses, including one identified as an informant to the kidnap syndicate that has been terrorizing parts of the state. 3 of our officers been sponsored to come on air to undermine the security of Ondo State. The 3 of them have been suspended from the Corps, and we are looking for them to come and answer. When they recruited, they brought him into Ademeku farmland, and he has been working for them until when the joint patrol team of the Civil Defense and Amotekin, with the assistance of the regent and people of Ademeku village, arrested him, and he also confessed to them and confessed to us. ẹ káàbọ̀ padà ṣe bẹ́ẹ̀ gbọ́ bí wọ́n ṣe fojú wọn hàn bí àwọn kan nínú wọn ṣe ń tiraka tó àwọn karambani tó pera wọn lámọ̀tẹ́kùn. ẹ worú abúlé kan bẹ tí wọ́n ń pè ní ibi tí àwọn àmọ̀tẹ́kùn ti lọ yìnbọn pa wọ́n nípínlẹ̀ Ondo. Ìgbòho ti ṣẹlẹ̀ yìí. bí àwọn kan ti lóòótọ́ nínú àwọn àmọ̀tẹ́kùn yìí tó jẹ́ pé wọ́n tó fàyètì wọ́n tó rán lógun, bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan wà tí wọn ò dáa fún kankan. èmi wá fẹ́ kẹ́ kíyèsára lọ́nà kan. ọ̀nà wọn ò jùjú pé káwọn tó ń rìkúrùtù wọn ni wọn kíyèsára. ẹni táwọn olóṣèlú bá ti fà á lẹ̀ ẹ ti mọ̀ para wọn ni. àìmọye àwọn tó ti change orúkọ wọn kó Fúlàní tí wọ́n ti ń jókòó ọmọ Yorùbá. àìmọye àwọn Yorùbá tó jẹ́ pé torí owó ẹgbọ́n nǹkan tó fúnrakùnrin yẹn sọ 150,000 náà fún lóṣù ló ṣe ń lọ ta ìran Yorùbá títí ẹ̀ ojú wípé kọ́kàn sọ fún pé àgbẹ̀ yẹn ti gba bíi lọ báyìí ló ṣe máa rìn o ni wọ́n sì rí mú. tí wọ́n bá ti san ránsọ̀mù yóò gba 150,000 lóṣù. wọn ò bá san ránsọ̀mù 10 million kí wọ́n sì mú èèyàn 10 lóṣù káwọn fi máa rí bíi 100 million wọ́n á fóun 50,000 lóṣù. orí burúkú tí mọ́mọdé ṣáájú àgbà mẹ́rin nínú àwo kò sì jẹ́ kó mọ̀ wípé ìran òun lòún ta. àwa ṣetán òun parọ́ òun ṣoríṣiríṣi. Yorùbá ẹ jẹ́ a múra gẹ́gẹ́ bí bàbá wa Dele farotimi ti sọ. ìkìlọ̀ ńlá ni fún àwọn àgbààgbà. ó ṣèkìlọ̀ fún àwọn àgbààgbà pẹ̀lú àtàyìn lọ́balọ́ba. Ìgbòho kọjá ẹni àárín sí, ó kọjá ẹni yẹpẹrẹ. and síbẹ̀síbẹ̀ bàbá Farotimi jẹ́ kó rí wọn pé ẹ gbọ́ ẹ̀yin kì í ṣe pé ìjọba kankan. ó ní ẹ gbàgbé ohun tó ń pè lọ́rọ̀ ìjọba lóde tá a wà yìí. ó ní ẹ mójú ń bẹ̀. ó ní ẹ bọ́ọ̀lẹ̀ ń bí ohun tí ò sí. àfi kẹ́yìn àgbààgbà káwa ọmọ òde kẹ́yìn ọba ó dìde níbi tọ́rọ̀ wa ń lọ yìí. a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ìjọba kankan. bí ìjọba ń bọ̀ ṣe ń gbọ́ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá látòrí Ọ̀ọ̀nìrìṣà, Aláàfin ìlú Ọ̀yọ́, Aláké tìlé Ẹ̀gbá, Olúgbọ́n tìlé Ẹ̀gbọ́n, Ọ̀wọ̀ Àtòbòkun, Ọ̀ràngún tìlé Ìlá, Dèjì Àdó lẹ́kìtì, Aláàyè lẹ́kìtì Ẹ̀gàn, Dèjì Àdó ìlú Àkúrẹ́
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba yìí ṣe ti gbọ́. Wọ́n ní tí ogun bá ń tojú ọmọdé bá ń tojú àgbà wọlé, àgbà òun dàgbà ògbà òjìká nìyẹn. Tógun bá ń tojú yín jalè Yorùbá, ẹ ti gbérọ, ẹ ṣàlàyé bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn alálẹ̀. Ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá fẹ́ ṣe wọlé, ẹ máa bá mi pín. Ẹ̀jọ̀ wọ̀ gbòòrò ayé lọ. Olóyè Sunday Adéyẹmọ freedom wọn, wọ́n gbọ́dọ̀ fún lómìnira. Orílẹ̀-èdè Yorùbá, no going back, no retreat, no surrender. Yorùbá nation ni lẹ́yìn orílẹ̀-èdè Yorùbá, ó tún sórílẹ̀-èdè mímọ́. A tún pàdé, ó dàbọ̀.